iṣẹ́ gbogbo tí àwa ń ṣe ni Ọlọ́run ti rí. Èrò gbogbo tó wà nínú ni Ọlọ́run ti mọ̀. A kò lè fẹsẹ̀ wa pamọ́, gbogbo rẹ̀ ló ti mọ̀. Àkúrọ̀ wa tanra wa jẹ, wàrò pé kò mọ̀ wọ́n. Ayérayé Ọlọ́run ìyanu, Olúwa gbọ́ ọpẹ́ wa o, Àmín. Olúwa gbà yín wa Àmín. fún ìdásí, fún àánú, ìkẹ́, ìgẹ̀ rẹ, Olúwa gbọ́ ọpẹ́ wa, Àmín. Jésù Olúwa wa. Àmín. A kí wa pé a kú iṣẹ́ Olúwa. We greet us towards the work of God. Èní tí ń ṣe ọjọ́ kẹjọ nínú ìrìn àjò náà. Today, which is the 8th day in this journey, Ohun tí a ó fi bára wa sọ̀rọ̀, what we used to talk to ourselves òun ni ìpànìyàn, is murder, òun ni ìpànìyàn, is murder, òun ni ìpànìyàn. is murder. Ẹsẹ̀ Bíbélì tá ó fi bára wa sọ̀rọ̀, The Bible verse we used to talk to ourselves, òun ni ìwé Mátíù orí 5 Mátíù chapter 5, láti ẹsẹ̀ 21 tí ó kà 21. báyìí. Ó ní ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì, ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, ẹnikẹ́ni tí ó bá pànìyàn yóò wà ní ewu ìdájọ́. Ṣùgbọ́n èmi ti wí fún yín, ẹnikẹ́ni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà ní ewu ìdájọ́, àti ẹnikẹ́ni tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé rákà yóò wà ní ewu ìdájọ́ àwọn ìgbìmọ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá wí pé ìwọ aṣiwèrè yóò wà ní ewu iná ọ̀run àpáàdé. Kí Ọlọ́run kó ṣàánú ayé wa, May God have mercy on our lives. a ò ní jẹ̀bi. We shall not. Kí ló ń fa ìpànìyàn? What causes murder? Ìrunú á máa fa ìpànìyàn, ìbínú á máa fa ìpànìyàn, Anger causes murder. ìkórìíra á máa fa ìpànìyàn. Hatred causes murder. Ọlọ́run dẹ̀ sọ nínú ìwé Jòhánù And kìíní God says in the book of John, orí 3 chapter 3, ẹsẹ̀ 15 verse 20, tí ó kà báyìí wípé ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni. anyone that diseases his fellow Ọlọ́run ò ní is ṣe a wá ní murderer. apànìyàn. Ẹ̀mí tí a máa fi kórìíra ọmọlàkejì wa, And what we used to hate our neighbor, Ọlọ́run yóò mú kúrò nínú ayé God wa. will take it away from our Mo lives. bẹ̀ wá, mo rọ̀ wá ní I am àkókò pleading yìí, with us, ẹ jẹ́ ká máa yọ́nú sí ẹnì kejì wa. let Tá a us bá forgive rí our ohunkóhun neighbors. tí ọmọlàkejì wa lè ṣe If we pẹ̀lú wa, see anything that our neighbor has done, ẹ jẹ́ ká máa fi ìfẹ́ gbà á. let us accept it with Ọ̀nà love. kọ́nà la lè fi gbàdúrà wa lọ́wọ́. We can help ourselves in Ẹni any tó way. bá dí ìjẹ àti mu ọmọlàkejì, We can hinder ourselves in any way. apànìyàn ni. If you hinder your neighbor, you're a murderer. Ẹnikẹ́ni tó bá jowú ọmọlàkejì rẹ̀, If you collect your neighbor's money, apànìyàn ni. you're a murderer. Ẹnikẹ́ni tó bá gba
ìṣerere ọmọlàkejì ẹ̀ tó If di you lọ́wọ́, collect your neighbor's good deeds, apànìyàn ni. you're a murderer. Ẹ̀mí tí ń kórìíra tí ń dí Spirit that ọmọlàkejì hates, lọ́wọ́, that mo gbà á ládùúrà hinders fún wa your wípé neighbor, Ọlọ́run yóò mú kúrò nínú I ayé wa. pray that God will take it out of our Ẹ jẹ́ ká lives. lọ sínú ìtàn Kéènì àti Ébẹ́lì Let's go to the story of Cain and nínú Abel ìwé Genesis orí in the kẹrin. book of Genesis chapter 4 Tá a bá wo kíkà rẹ̀ láti ẹsẹ̀ kẹjọ from verse 8. tí ó kà báyìí wípé Kéènì sì bá Ébẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀, ó sì ṣe nígbà tí wọ́n wà nínú oko, Kéènì dìde sí Ébẹ́lì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Ọlọ́run ò ní jẹ́ ká jẹ̀bi o. May God not make us guilty. Ní gbogbo ọ̀nà, ní gbogbo ìṣe wa, Ọlọ́run ò ní jẹ́ ká Every way, jẹ̀bi. may God not make us guilty. Ẹ jẹ́ ká wo ìdájọ́ Ọlọ́run lórí Kéènì. Let's look at God's judgment on Cain. Ọlọ́run sọ fún Kéènì wípé God told Cain that níwọ̀n ìgbà tí ìwọ lu arákùnrin rẹ pa, the fact that you killed your neighbor, ẹ̀jẹ̀ arákùnrin rẹ ń béèrè fún ẹ̀san. the blood of your neighbor is asking for vengeance. Ìdájọ́ burúkú ò ní wá sórí wa o. Ọlọ́run sọ fún Kéènì wípé And God told Cain that ní ìgbà tí wọ́n bá ro ilẹ̀ when you look at the tàbí ground, nísinsìnyí lọ, or now, kì yóò fi agbára so èso fún ọmọ. you will not yield grapes. Ìsáǹsá àti alárìnkiri nìwọ ni yóò jẹ ní ayé. You would wander on there. Nígbà tí Kéènì gbọ́ ìdájọ́ And when Cain heard that èyí tí judgment Ọlọ́run sọ fún that God gave fún pípa tó pa arákùnrin rẹ̀, for killing his fellow, ẹ̀rù bà á, he was scared. ó sì wí fún Olúwa wípé And he told God, ní ẹsẹ̀ kẹtàlá yẹn, verse 13, Kéènì wí fún Olúwa pé and Cain told the Lord, ìyà ẹ̀ṣẹ̀ mi pọ̀ my punishment is ju great èyí tí èmi lè rù lọ. than what I Torí think. ẹ̀ mo bẹ̀ wá, mo rọ̀ wá I am pleading with kí a tó us ṣe ìdájọ́ ọmọlàkejì wa, that we should not kí a judge tó our gbé neighbor ìgbésẹ̀ burúkú lórí ọmọlàkejì wa, before we take any step ẹ on jẹ́ ká our máa ro neighbor. ìjìyà rẹ̀. Let us think about Ìjìyà Ọlọ́run, punishment. ìbínú Ọlọ́run kò ní wá sórí wa o. The punishment of God will not come Kéènì upon ní us. ẹ̀ṣẹ̀ yìí pọ̀ jù fún èyí tí èmi lè rù lọ. Cain said that the punishment is greater than Mo what bẹ̀ wá, he mo rọ̀ wá, thinks. ìbínú Ọlọ́run ní wá sórí wa. May the punishment of God not come Ẹ upon jẹ́ kí á us. gbàdúrà, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run Let us wípé pray and tell God ní gbogbo ìṣe àti ìwà wa, all that we do nínú ìbínú, nínú ìrunú, in his anger ìjà tàbí asọ̀, or fight èyí tí a ti lè bá ọmọlàkejì wa, that we would have with our ẹ jẹ́ ká sọ neighbors. fún Ọlọ́run kọ́lọ́run kó dáríjì wá, Let us tell God to forgive us. kí ìbínú Ọlọ́run kó má bàa wá sórí wa. Àdúrà. That the wrath of God should not come upon us. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run lẹ́lẹ́kejì, Let us tell God the second time. ẹ̀mí tí ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, The power to forsake sin. ẹ̀mí tí ń tẹ̀lé ìlànà Ọlọ́run, The power to kí follow Ọlọ́run kó God. gbé wọ̀ wá. He should Àdúrà. grant it unto us. Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run lẹ́lẹ́kẹta, Let us tell God the third ẹ̀mí táwọn time. fi ṣe ìfẹ́ rẹ̀, The power to do his tí a ò fi will. rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run, The power to walk in kí God's Ọlọ́run kó will. jẹ́ kó wọnú ayé wa. He should Àdúrà. grant it unto us. Jésù Kristi Olúwa wa. Ayérayé Ọlọ́run ìyanu, Ọlọ́run gbàdúrà fún wa o, Amen. Ọlọ́run súre fún wa o. Amen. Ní àsìkò ìrònúpìwàdà yìí, ẹ̀mí ìrònúpìwàdà òtítọ́, Ọlọ́run jẹ́ kó bà lé wa o. Amen. Má jẹ́ ká jẹ̀bi, Amen. a ó máa yìn ọ́, Amen. a ó máa gbé ọ ga. Amen. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín. Hallelujah. Iye. Hosanna.
Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní èkún wa. Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó dé. Ìfẹ́ rẹ̀ lásìmí lé nílé wa lókè láwọn, bí ìfẹ́ náà ti tóbi tó. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ, ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jìni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa.
àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yíwá padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra. O dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ. Wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó túká kiri jọ, kí o sì mú àwọn tí ó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere, àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna. Ọlọ́run jẹ́ ká rántí pé ojú rẹ̀ sí